alára ẹ̀ bá bí mi kí láyọ̀ tó kún mi nínú gbogbo tẹbítọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá bí mi kí ló fàdí ariwo tó jẹ́ máa fọn rere àbáyọ̀mí ọmọ àjàdí ló fàdí àwítúnwí Lukman ló sọjọ́ bí ló jẹ́ mórin bẹnu ọmọ 440 àjàdí ọpẹ́ ló yọ korongodo àbáyọ̀mí ó tún péjú sọjọ́ bí happy birthday tó pọ̀ ẹ̀ẹ́dẹ́mọ̀ kó àrógùn lẹ́ o ìyàpọ̀ àgbò ilé arẹjà nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ aláàjì 440 àjàdí tó rebi àgbáre lọ́jọ́sí ọ̀run dẹ̀dẹ̀ kó dẹlẹ̀ fẹ́yàn re aláàjì Jímọ̀ àjàdí adérọ̀gbà ọmọ akótikókó omídèjì ọ̀tá ìbáyọ̀mí ṣebólúwa ni òjẹ́mọ̀ràn ọ̀tá ó ṣẹ Lukman àbáyọ̀mí òkú oríire àjọ̀dún ọjọ́ bí èyí kọ yọyọ ọjọ́ bí ṣe pàtàkì ó ṣe kókó irúfẹ́ tó yẹ ká dún ní mọ́ ni ká rántí ọjọ́ tí wọ́n bí wa sókè pẹ̀ ká fọpẹ́ àtìyìn fọ́ba tó ṣẹ̀dá wa ká máa dúpẹ́ fún gbogbo oore gbogbo t'Olúwa ṣe fún wa àìmọye òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu báwa wà láyé a wà láàyè ọpẹ́ ńlá ní fóníbù ọ̀rẹ́ àbáyọ̀mí èmi adéwálé àràká ló ní kó o gbó bí olúgbógbó tìrí gbógbó òní kúgẹ́ ọ̀la kùgbẹ́ gúnugún àṣàmọ́dún ọdọọdún ní sápórúwé ọdọọdún ní mọ̀rùwó ṣọ̀ṣọ́ pírí lológójì a kì í bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ kó o pẹ́ bí mọ́pẹ́ ṣe ń pẹ́ kó o gbó kó o tọ́ kó o fọwọ́ pawú igbọ́dún ọ̀kan ṣoṣo lọ́lọ́ olúwa wa Toronto ní Canada tó o múlé sí kóríjẹ́ okòrè okòdélé gbogbo wa la ń tọrọ àmì o gbogbo wa la sàmì tá a gbé tó àmì mì. àbáyọ̀mí ilẹ̀ o ọmọ ẹ̀dẹ́mọ̀ fún àrógún ìyàpọ̀ àgbò ọmọ ajísọ̀sọ́ ajífọjọ́ gbogbo dára bí ègbin ẹ̀dẹ́ ilé tìmìtìmì àgbàlẹ̀ ọlọ́fàá náà arúgbàdo làlú arúgúgúrú wọlé ẹ̀dẹ́mọ̀ kó ìlú alápótí ẹ̀mí ẹ̀dẹ́ ilé ilá òkun lálémọ̀ lámọ̀dí ẹ̀dẹ́mọ̀ kó ìlú àìrógun ogun òkúkú jàjàjà kó kó wa lẹ́dẹ̀ẹ́ tiwa ẹ̀dẹ́ ìlú aláàfin Ṣàngó olúkòso àrá ná àgbàlẹ̀ ọlọ́fàá ná iná lójú iná lẹ́nu ọmọ ẹ̀sọ́ òkòyí ọmọ ajíjà agbẹ̀dú àkàlà. àwọn àrùntẹ̀lá pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀dẹ́mọ̀pọ̀ láti wá. gbogbo ọmọ ẹgbẹ́ fẹ́ jà Federation of Federal Youth Development Association lábẹ́ ààrẹ wa comrade Sodiq Ajasco Adébáyọ̀ Jálẹ́jáko nílẹ̀ yìí àtòkè òkun wọ́n ní àbáyọ̀mí òkú ọmọ ṣe ọmọ àjànàkú kì í yàrá ọmọ tẹ́yà bá bí ẹ̀yà níjọ kò tọ́ ọmọ rí bẹ́ẹ̀ rárá o Lukman ọmọ 440 àjàdí ọmọ ènìyàn àtàtà kì í sì wá wù. àbáyọ̀mí ó yá máa dúpẹ́ kó o dúpẹ́ pẹ́ òkun kólúwásọ ẹ̀dà sìkò yìí tí gbogbo ẹ̀ ń dùn tí gbọ́ngbọ́n kan sí i ọba mi òkè tó kà ẹ́ yẹ ọba tó ní kó o mọ̀ bẹ́gbẹ́gbẹ́ láwùjọ ọmọ adarí wurun àṣé bá a bá bojú wẹ̀yìn dá rántí ọjọ́ tí ìyá bí wa sáyé lẹ́yìn oṣù mẹ́sàn-án tí ìyá fi dùgbẹ̀dùgbẹ̀ ọpẹ́ ńlá ló yẹ fún ìyá wa torí pé ó lọ lọ́kọ̀ tó wà wá sáyé bó bá ti fi wá ṣe nǹkan oṣù dànù ẹgbọ́n náà kí la fẹ́ ṣe adéwálé àràká mo lanu kótó mo mórin bẹnu èmi yíká ọ̀tún mo yíká òsì mo wí pé ìyá wa ẹ ṣeun púpọ̀ púpọ̀. àbáyọ̀mí ṣe bí wọ́n lọ́mọ Jímọ̀ Àjàdí adérọ̀gbà ọmọ Tìjání Àjàó ọmọ akótikókó ọmọ balógun ọmọ ẹlẹ́rìnmọ́sà ọmọ eléwé ládọ́gba ọmọ akótikókó omídèjì ọmọ àkàndá abodò láàrin oko ọmọ àkàsọ̀ faratilé ẹni àbáfẹ̀yìntì bí ó bá yẹ̀ wíwí ní wí ọmọ omídèjì ọkọ Jádesọ́lá ẹ̀rìnmọ̀jẹ́ ní ọmọ sàájà ọmọ eléwé ládọ́gba òróró márò ẹ̀rìn wágunwágun ẹ má wẹ́rìn lógun ẹni bá wẹ́rìn lógun kó lọ wápò idẹ kó lọ wọ́fà bàbá òní gbọ́n ajípẹ́rin nílé káró ńlọ́mọ wọn lójú ogun ẹni ẹ̀rìnmọ̀jẹ́ bá ta lọ́fà bí ò bá kú títí ọjọ́ alẹ́ àforíwọ́wé lọ bí iṣu ẹ̀rìnmọ̀jẹ́ ọmọ sàájà ẹ̀rìnmọ̀jẹ́ lọ́mọ kíkan ìkìkan èyí tó yadínà lẹ́rìn ní pópó olówé kò jọ́mọ ẹlẹ́rìn òroko bẹ́ẹ̀ kò jẹ́wọ́ fẹ́ lẹ́rìn òrodò
èèyàn mélòó ni ó gègé ọ̀rọ̀ náà olówé wọ́n ní kí wọ́n lọ wá abuké méje aràrá méje adití méje abuké ń gégi lọ apá kan ń dún karara apá kan ń dún kororo kíní kan ń dún wìrìwìrì níkùn igi ọ̀rọ̀ náà wá dìjà ní pópó olówé aràrá náà ń gégi lọ apá kan ń dún karara apá kan ń dún kororo kíní kan tún ń dún wìrìwìrì níkùn igi ó wá dẹlẹ́ kẹta ọ̀tọ̀ọ̀tọ̀ adití tí ò gbọ́ ń táyé ń wí tí ò gbọ́ tèrò ọ̀run ó ṣe bóun ló ń gégi ọ̀rọ̀ náà ní pópó olówé ǹjẹ́ kí ni wọ́n bá nínú igi wọ́n bọ́ sẹ́yìn wọ́n bọ́ ká bàbà ìbọn òjé epo ẹ̀yàn kó máa jí ṣe fúlùpọ̀nà àbáyọ̀mí lọ́jọ́ ayé gbogbo ọmọ àjàdí adérọ̀gbà ọmọ arẹ́jà lẹ́dẹ̀mọ̀ fún àrógun ọmọ akótipópó omídèjì. ẹni ṣọlá